mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tó ti ń di àkárí ayé ìtàn àti òwe Yorùbá lábẹ́ àkóso iléeṣẹ́ Ọbalùfọ̀n multimedia. mo sọ fún yín mo ní lábala ní ètò wa bí aṣọ àyàn aṣọ àlùbọ́sà Ọlọ́run nìkan ló lè kà tán. ẹ tún rí pé ibi tí a tún ń lò àti àrà ọ̀tọ̀ ló dàbí ẹni pé tòní jẹ́. ẹ̀yin náà ni o, ẹ̀yin sì tún kọ́ Ọlọ́run ni. àwa kọ́ o, Ọlọ́run ni o, ẹ̀yin olólùfẹ́ wa ni. torí láìsí olùrà kò sí olùtà. àrà ọ̀tọ̀ ní ètò wa tòní. ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìgbádé ọba lọ́wọ́ ibù ti Bàtọ̀rọ̀ ní Ṣàgámù ló wáyé. àwa náà wà ń bẹ̀ o. mo sì sọ fún yín pé àwọn ètò báyìí kì í ṣe ayẹyẹ yìí nìkan la máa gbé, a máa wú tegbòtegbò níbo ni wọ́n ti wá, àwọn wo ni àwọn èèyàn tá à ń pè ní àwọn èèyàn Bàtọ̀rọ̀ yìí, níbo lórísun wọn àti gbogbo ohun tó bá rọ̀ mọ́, gbogbo ẹ̀ ni ẹ máa gbọ́. ní ṣókí, ìlú Bàtọ̀rọ̀ jẹ́ ìkan nínú àwọn ìlú 30 ó lé díẹ̀ tí à ń pè ní Rẹ́mọ lónìí. ìlú Bàtọ̀rọ̀ sì wá láti Ilé Ifẹ̀. wọ́n máa gbolé wọn pàápàá nílé Ifẹ̀. orúkọ bàbá ńlá wọn òun ló sì di orúkọ oyè tiwọn. nígbà tá a sọ wípé Olúbàdàn, Àkárìgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ta ni bàbá ńlá wọn? bàbá ńlá wọn ni Lọ́wá Ìjárùà Oníjàrá tó sì ní agboolé sílé Ifẹ̀ lónìí. agboolé wọn wà ní Ìrẹ́mọ nílé Ifẹ̀. ohun tó yà mí lẹ́nu ni wípé tá a bá dé agboolé Lọ́wá Ìjárùà Oníjàrá nílé Ifẹ̀, ohun tá à ń pè ní Ilérò ó wà ńbẹ̀. nígbà tí a dé Bàtọ̀rọ̀ a mọ̀ tún rí Ulérò dípò Ilérò, àwọn ìpè tí wọ́n ní Ulérò. ìtàn wọn ò mú. ìgbádé ọba ti wáyé o. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn, His Excellency ètò kan l'Àbújá, ṣùgbọ́n ẹni tó jẹ́ olùdámọ̀ràn wọn lórí ètò ìfinijoyè àti ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ láti ṣojú bàbá. bẹ́ẹ̀ náà ni mi ò sì gbàgbé o, mo rí bàbá mi o, mo fojú kan bàbá o. Àkárìgbò tí gbogbo Rẹ́mọ, kábíyèsí ọba Adéwálé Babátúndé Àjàyí CFR. mo rí bàbá. ilé ni ó ṣẹlẹ̀ kejì tí wọ́n fojú rí bàbá nígbà tí bàbá wá sí Ilé Ifẹ̀ níbi ọdún mélòó kan sẹ́yìn, nígbà tí wọ́n jẹ oyè Àkárìgbò. wọ́n láwọn fẹ́ dé agboolé àwọn, wọ́n dá agboolé wọn níjọ́ náà. èmi ni mo wá ń kọ́ pé kí n pe àwọn. ọmọ Yẹlájẹ ọmọ Yẹlọ́jà ọlọ́jà àtàbàrí ọjà àtẹ̀kùrú à ń sọ̀rọ̀ àṣẹṣà ń gbégbá jèrè Rẹ́mọ ọmọ Yẹlọ́jà. bàbá ẹ pẹ́ fún wa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n jẹ́ ọmọ Ọbalùfọ̀n náà ni wọ́n wà ń bẹ̀. Sòókò Àdìmúlà wà ń bẹ̀ o. Sòókò Àdìmúlà Ọbalùfọ̀n láti Ilé Ifẹ̀, àwọn náà wà ń bẹ̀. bàbá wa Ológùrò ti Ògùrò, àwọn náà wà ń bẹ̀. bàbá wa láti Ẹdó Aláwùrẹ́ ti Ìṣẹ̀, wọ́n wà ń bẹ̀. Oníjàró ti Ìjàró láti Èkìtì, àwọn náà wà ń bẹ̀. Ìjàró yìí Ìjàrúà ni wọ́n ìlú tiwọn. wọ́n fi orúkọ agboolé kan náà, agboolé tí àwọn Lọ́wá Ìbú ti jáde ní Ilé Ifẹ̀ náà ni Ìjàró ni àwọn náà ti jáde. bàbá wa Ọlọ́bà ti Ọ̀bátẹ̀dó, àwọn náà wà ń bẹ̀. Ọlọ́bà Àgbẹ̀dù ọmọ ayín kíní bọmọ lẹ́nu. ọ̀hún dùn ó, gbọ́ngbọ́n sì kan sí. bí ètò ṣe lọ, gbogbo ẹ̀ náà ni ẹ máa wò. a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú bàbá wa Lọ́wá ti Bàtọ̀rọ̀. kódà wọ́n ti ẹ̀tún ránṣẹ́ sí bàbá Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì, ọmọ Ayíkítí ogun Ètírí ogun, òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ ó táyé sọ bí igbá. wọ́n ránṣẹ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, wọ́n ní kí bàbá mọ́ gbàgbé
pé àwọn lọ́mọ tó pọ̀ lẹ́yìn odi pé ara rẹ̀ sì ní Bàtọ̀rọ̀ ara rẹ̀ ní gbogbo Ṣàgámù wà ọkàn gbogbo wa balẹ̀ nù ó dùn ẹ má jà dóhùn lẹ̀pẹ̀nu ẹ jẹ́ ń fà yín lé ètò lọ́wọ́ kí gbogbo wa kájọ máa gbádùn ètò bẹ́ẹ̀ náà bá wá ní àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe Ọbáńgbadé ni à á ṣe ètò oríṣiríṣi ní nǹkan tí ó lè fi àṣà wa hàn ohun tí ètò yìí wà tó dúró lé lórí jù ó ní àgbéga àṣà wa ẹ̀yin ẹ wo ètò kan tí wọ́n máa ń ṣe Mọ́sọ̀yìnbó níbẹ̀ ni mo ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti nù wá ẹlòmíràn ó mọ gbogbo ìbéèrè ṣùgbọ́n so therefore you see then yóò sì mú kó gba òdo ẹlòmíì tó ń jẹ gbèsè lọ ẹni ó gbétò ìkalẹ̀ nǹkan ńlá ló ṣe fún wa bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ètò náà wà tó lè ràn wá lọ́wọ́ ọ̀kan nínú ẹ̀ náà lèyí tí à ń ṣe ẹ̀yin náà ẹ ṣe onígbọ̀wọ́ fún wa ẹ ràn wá lọ́wọ́ ẹ tiẹ̀ lè polówó ọjà yín láìpẹ́ láì jìnnà báyìí iléeṣẹ́ atamọ́tò kan ti fi ìfẹ́ hàn láti darapọ̀ mọ́ wa nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ èmi ò mọ̀ pé kò tiẹ̀ nira rárá láti ní mọ́tò ó dẹrùn ó rọrùn bí ẹ̀kọ́ àmúgbà ni kò di dandan kó lówó rẹ̀rẹ̀rẹ̀ kó tó do ní mọ́tò tí ìsanwó rẹ̀ ó sì dẹ̀ ọ́ lọ́rùn pẹ̀lú ètò ìdójútòfò tó dáa nígbà tó bá di àkókò náà tí wọ́n darapọ̀ mọ́ wa ẹ máa gbọ́ gbogbo ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé ṣùgbọ́n ní báyìí o ẹ jẹ́ ká lọ sí ìlú Bàtọ̀rọ̀ ńgbè mi ti wà ń bẹ̀ ẹ̀yin náà ti wà ń bẹ̀ ẹ mọ̀ tẹ̀lé mi ká lọ. Bàbá wa kábíyèsí lọ́wọ́ ìlú Bàtọ̀rọ̀ àwọn ni wọ́n dúró tí wọ́n ń kí bàbá yìí àwọn sọ orúkọ wa wọn fún wa níkọ̀ọ̀kan àti oyè wọn bàbá kí lorúkọ yín kí sì ni oyè yín. Salami Matuloko. Matuloko. kí lorúkọ oyè yín. Onímọ̀lẹ̀ Bàtọ̀rọ̀. Onímọ̀lẹ̀ ti Bàtọ̀rọ̀ yóò mọ ojúṣe kábíyèsí. Chief Awosanya Olúfìyì the Ajana Oro of Bàtọ̀rọ̀. Ajana Oro of Bàtọ̀rọ̀. Ajana Oro ti Bàtọ̀rọ̀. High Chief Suraju Nurudeen Olúṣẹ́gun Ajade Bàtọ̀rọ̀. Ajade Bàtọ̀rọ̀ ti ìlú Bàtọ̀rọ̀. ẹ ṣé. High Chief Abdulgani Adéẹ̀sìn Owusi ti ìlú Bàtọ̀rọ̀. Owusi ti Bàtọ̀rẹ̀. ẹ ṣé bàbá ẹ jẹ́ kí n wo kíní tẹ́ ẹ mú lọ́wọ́ ẹ̀ ọ̀yà ẹ bá a dárúkọ yín àti oyè yín. Orúkọ mi ni High Chief Dáúdà Akínsànyà olóòtú ẹ̀nà ti ìlú Bàtọ̀rọ̀. Olóòtú ẹ̀dọ̀ olóòtú ẹ̀nà ti ìlú Bàtọ̀rọ̀. ẹ ṣé ìlú yìí ò ní bàjẹ́ o ọkàn yín ò balẹ̀. ó dàbí ẹni pé bàbá ò tí ì sọ orúkọ tiwọn fún wa. Orúkọ mi ni Aṣípájú Ìmúfẹ́yà nípa Àjànà Bàtọ̀rọ̀. ẹ ṣé ẹ ṣé kí ni bó nínú yín ṣe dùn sí lónìí bàbá kí ni. Ó jẹ́ ọjọ́ ayọ̀ ńlá ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ lọ́jà ayọ̀ ńlá níláyé nítorí pé ọba tuntun tó dé ọba àkọ́kọ́ ti máa rí nìyí tó rẹ̀ pé lágbára Ọlọ́run kò ní mọba mi. kí ló ṣe tó fi jọba àkọ́kọ́. Ọba wípé ìgbà tó bá ti wàjà ọba tó wá dé mo wà lórí àga dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. gẹ́gẹ́ bí olóyè ọba àkọ́kọ́ tó bá yín ní orí àga ni kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn olóyè. Gbogbo olóyè ìgbárùmọ̀ àgbàdúrà gbogbo wa. àṣẹ. ìfẹ́ tí bàbá wa tó ṣe tọ́jú yìí tó ń fẹ́ ni pé ká ṣe kan náà kí ìgbárùmọ̀ àlẹ̀ ìgbédàrí wa rú àti kí gbogbo wa ká túbọ̀ ká pẹ́ lókè rẹ̀ kí olùṣàkóso ká ṣe tó gbòòrò gbogbo ọjà ìgbégalé olúkálùkù wa rú àwa tá a máa bá bàbá lò náà dẹ̀ àti bàbá àtàwa lóyè kí ìgbárùmọ̀ àlẹ̀ ká dìbò Bàtọ̀rọ̀ tó gbòòrò tó jẹ́ kí gbogbo apẹ́.
Ọlọ́run Elédùmarè kó lọ́ra ẹ̀mí wa sí ọ̀dọ̀ bàbá Akárìgbò náà. ìmọ̀ràn mi ni pé ní àkókò tí bàbá wa Adéṣẹ́gun Adétòkunbọ̀ Ògúnṣọlá tí wọ́n gorí àpèrè bàbá ńlá wọn, òun ni ìmọ̀ràn mi ni pé ìfẹ́ tí wọ́n bá láàárín àwa ìjòyè, òun fẹ́ kí ìfẹ́ yẹn kó máa dàgbà sí láàárín àwa ìjòyè, ìdí ayébi kó má dé sí àárín wa. Ọ̀fẹ́ tí bàbá wa náà kí ìlú náà kó máa tẹ̀síwájú sínú ọlá àti ọgbọ́n àti òye, gbogbo mèremère kó máa wọnú ìlú náà wá lọ́sẹ̀ tí bàbá wa. Ìmọ̀ràn mi náà ni pé kájọ fi ìfẹ́ kóra wa pọ̀ láti bá bàbá wa ṣiṣẹ́ pọ̀ kí ó máa rí kí ó ràn wá lọ́wọ́. Bàbá mi Akárìgbò máa wọlé o. Olórí gbogbo rẹ̀ mọ̀ kábíyèsí wa. Olórí rẹ̀ mọ̀ ìgbákejì lába Ṣẹlẹ́dùmarè. Ọba Babátúndé ìgbákejì lába Ṣẹlẹ́dùmarè. Ní ọba Joshua Ọlágbóyèga Ògúnbí oníjàrò tìlú Ìjàrò olú ìjọba Oníjàrò ti ìlú Ìjàrò. Níbo ni ìpínlẹ̀ wo nìyẹn wà? ìpínlẹ̀ Èkìtì. Ní ìpínlẹ̀ Èkìtì. Ìpínlẹ̀ Èkìtì lẹ ti wá bá bàbá wa Ọlọ́wà ibú ti Bàtọ̀rọ̀ ṣe ti Bẹ́ẹ̀ni. Ìgbádé. Bẹ́ẹ̀ni. Kí ló pa yín pọ̀? Ọmọ ìyájọ́ ni wà. Ọmọ ọba àlùfọ̀n jọ ni gbogbo wọn. Ọmọ ọba àlùfọ̀n lẹ́yìn, ọmọ ọba àlùfọ̀n làwọn náà. Àwọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ilé àwọn nílé Ifẹ̀, wọ́n nílé Ìjàrò à. Ẹ̀yin wá dáhùn ní ìṣe ní Oníjàrò àbí Oníjàrò. Ó dàbí ẹni kó fẹ́ jọra ní. Ìkọ̀kan náà ni Oníjàrò à. Òfìjàrò à. Ṣùgbọ́n iṣẹ́ òkè káàpù tán láti pè ní Oníjàrò Òfìjàrò. Ẹgbẹ́ nǹkan kan kú òun bẹ́ẹ̀ ọmọ ìyájọ ní tó. Kí ni ìmọ̀ràn tẹ́ ní fún bàbá wa kábíyèsí, pàápàá jùlọ lákòókò tó dàbí ẹni pé ìtàn ti ń parẹ́ lọ, àṣà ń parẹ́ lọ? Ẹ ṣeun púpọ̀. Àmọ̀ràn tí mo ní fún kábíyèsí wọ́n jẹ́ nìkan tó ṣe sùúrù, kò yá pèrè gbòòrò wá òkèlè wá lè yàn ní bẹ̀. Ẹni tí ò bá dẹ̀ ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ kò lè ṣe kò lè kó orí adé jọ. Orí adé ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù kó dẹ̀ lámójú kúrò. Nítorí tí ò bá lámójú kúrò olóyè ọmọ ilé wa tọ̀wọ́n àmọ́ ilé wa ìrọ́lọ́dẹ̀ ń pa kò sóòótọ́ bẹ̀ wọ́n kàn fẹ́ jẹ́ kéèyàn ṣe kíni kó ṣubú ni kó lámójú kúrò kó dẹ̀ máa ṣe òtítọ́ kọ́ bá wá sọ̀rọ̀ lágbájá fún lágbájá wá wọ́n sọ̀rọ̀ ẹ̀wẹ̀ tó sọ ó yá sọ́ ṣojú ẹ̀ wọ́n máa ṣe gbọ́ yìí orí àpèrè adé ìtura fún lágbára Ọlọ́run wọ́n á pẹ́ bẹ̀ nítorí àwọn bàbá wọn ló níbẹ̀ bẹ́ẹ̀ ìpìlẹ̀ ní wọn. Lẹ́ẹ̀kan tí bàbá ẹ bá a sọ orúkọ yín. Èmi ni kábíyèsí Oníjàrò Ìjàrò Ògúnbí Olúwagbóyèga Joshua. Ẹ ṣé. Kábíyèsí mo rí i pé inú yín dùn gan lónìí, ṣé ẹ lè sọ kí ni tó ń ṣẹlẹ̀? Orúkọ mi ọba alhaji Bámidélé Adémọ́lá nípínlẹ̀ Ọ̀ṣun, Ológùrò ti ìlú Ògùrò nípínlẹ̀ Ọ̀ṣun ní Èjìgbò local government. àwọn bá àwọn bàbá wa yọ ayọ̀ tó borí àpèrè àwọn bàbá ẹ̀ ọba kúrò kingdom ní Rẹ́mọ nígbà lábá gbàgbọ́ àwọn bẹ́ẹ̀.
torí pé ìlú kan náà jọ ní wa ìdílé kan láti jọ lóyà láti ilé tó jẹ́ ìdílé ọba lùfọ̀n. ìdílé ọba lùfọ̀n lẹ́yìn náà ti kúrò ń fẹ̀. so ẹ tó sí ìgbórí àgbèrè náà ìdílé ọba lùfọ̀n náà ní náà so ìdílé àfúbá bá yọ pé àdúgbò tọ́lọ̀ pé ọlọ́run tó náà jẹ́ ẹ̀yin ọba aládé tẹ jẹ́ ọmọ ọba lùfọ̀n ẹ̀ tó mélòó náà kábíyèsí tó. kò tí ẹ lè ní àlè sọ. ẹ lè ká. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mí ìgbọ́n wà tó jẹ́ ọmọ ọba lùfọ̀n náà tí ìdílé ti kọ́ ọba lùfọ̀n. tí wọn ò mọ̀. bọ̀dé ìlú èmi táwa sọ̀rọ̀ ẹ̀ lórí òòṣà ọba lùfọ̀n yẹn á ń bàbá tí wàá mú wá láti ilé Ifẹ̀ ṣe pé náà náà ṣe jẹ́ òòṣà tójú òòṣà nìkan òòṣà míì nínú wa lẹ́yìn ọba lùfọ̀n. kò sí òòṣà míì nílùú Ògbòrò ju òòṣà ọba lùfọ̀n lọ. nígbà àwọn bàbá wo oníyàwó tí wọ́n á tẹ̀lé ìgbàlọ́ tí bàbá ti mú òṣù ọ̀tọ̀ bàbá wọn ṣe bẹ́ẹ̀ wọ́n ti mú wá lẹ́yìn. ṣé wàá dẹ̀ bá kábíyèsí náà dùgbọ́ pé ọlọ́run gbé wọn lórí àpèrè bàbá wọn ọlọ́run á kọ́ ọmọ ṣe mo lè gbàgbọ́ pé gẹ́gẹ́ bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba tó jẹ́ ọba kan tí wọ́n bá ti lórí àpèrè máa ń tùbà bó ṣe ń rí fáwa tí ìtura tó ń ṣe tó dẹ̀ dàgbà tó ń pẹ̀lú òkú ọlọ́run ọba wa tuntun náà tí yóò ṣe gbé ọba Adédàpọ̀ Ògúnṣọlá tó jẹ́ olùkọ́ kingdom pẹ̀lú òkú ọlọ́run tí wọ́n máa tó láti wọ́n jẹ́ máa rí ló máa ráyè ọlọ́run tó ń kó àwọn ìṣe ó máa kọ́ náà máa ṣe gẹ́gẹ́ bí àwọn bàbá tiwa wọ́n máa ń pẹ́ lórí àtẹ̀lẹ́ ìlú nígbà táwọn bàbá ìjọba ń tẹ̀lé náà wọ́n pẹ́ lórí àtẹ̀lẹ́ pẹ̀lú ògbọ́dọ̀ gbogbo ẹni tí a bá kẹ́yẹ lónìí ọlọ́dún kan pẹ́ lórí àtẹ̀lẹ́ gbogbo àwa náà tá a jẹ́ ọ̀pọ̀ àtẹ̀wọ́n gbogbo ọwọ́ náà là á fi ọwọ́ pa ẹni tá a fi lórí àtẹ̀lẹ́ wọn lọ́wọ́. ẹ ṣe lẹ́ẹ̀kan sí kábíyèsí ẹ bá mi sọ orúkọ yín fún gbogbo àwọn èèyàn. lẹ́ẹ̀kan sí orúkọ mi ọba àlàáfíà ìjọba nígbà tó olókùú ti ìlú ní Ọ̀ṣun state níjọba ìbílẹ̀ ẹ ṣe. Can you tell us your name? My name is Osoko Otadende. Osoko Otadende. Ní pronunciation ti a Osoko Otadende. From where? From Congo. The Republic of Congo. Congo Kinshasa, DRC. The Democratic Republic of Congo. Yeah. Now it appears. The surprise part of it, you cannot find Otadende anywhere in the Congo. Wow. So they used to treat us until today as foreigners. Wow. Can you tell us how is it you or your parents or grandparents, how did they get there? Yeah, when I had to do a sensory DNA, which I did it last month, and we have a massive part of Nigeria. So my great parents migrated from Nigeria. From Nigeria. Wow. That's wonderful. Yeah. That explains why the name is nowhere to be found in Congo. That's wonderful. You are here in Nigeria. Yeah. Can you tell us the reason? Yeah, I'm here in Nigeria, back to the homeland, I can say. Yeah, that's my home. And this is Batoro. This is Batoro, yes. Why are you here? Right. Yeah, I came here for my cousin coronation. So he's a prince. Now he's Ibulowa of Batoro. What can you say about him? This guy, I'm telling you, is a great man. He's a great man? A man with a big heart. And I'm 100% sure he's going to do a great job. That's good. Because he doesn't like people to suffer. So the target for him is to improve life of everyone in this town, not only this town, anywhere in the world. Once again, can you tell us your name? Thank you so much. Sorry? Your name once again. Osoko Otadende. From Congo, DRC. You are welcome. Originally from Nigeria. Thank you. Very complicated story.
kí n káàbọ̀ sórí ètò wa ìtàn àti òwe Yorùbá níbi tí ẹ ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ojúlówó kì í ṣe àgbélẹ̀rọ. Lónìí àrà ọ̀tọ̀ ni bí mo sọ fún yín wípé a máa wú tegbòtegbò, a máa jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ ti ṣẹ̀ wá. Gbogbo wa pátá la ní orísun. Lónìí a wà ní ìlú Bàtọ̀rọ̀ Rẹ́mọ ní Ògùn, ní ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ la wà níbi tí ọba wa Lọ́wà ti Bàtọ̀rọ̀ tí wọ́n ti gbadé. A wo gbogbo bí nǹkan ṣe lọ ṣùgbọ́n ṣáájú ẹ jẹ́ ká kọ́kọ́ bá bàbá wa kábíyèsí aláyélúwà ọba Adéṣẹ́gun Ògúnṣọlá tí wọ́n jẹ́ kábíyèsí tí wọ́n sì gba adé àti ọ̀pá àṣẹ lónìí. A bá wọn sọ̀rọ̀ níbo ni wọ́n ti wá, níbo nìran wọn ti ṣẹ̀. Torí pé lónìí ọ̀rọ̀ ti kúrò ní pé Ifẹ̀ ní Ifẹ̀ náà ní gbogbo wa. Níbo ni tiẹ̀ gangan nífẹ̀? Kábíyèsí. Adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, àṣẹ apẹ́ lẹ́nu. Jẹ́ lè bá wa sọ orúkọ yìí fún àwọn olólùfẹ́ wa lórí ìtàn, ètò ìtàn àti òwe Yorùbá. Orúkọ ẹja ọ̀dà ẹ bá a tún pe orúkọ yìí dáadáa. ọba Dr. Adéṣẹ́gun Adédàpọ̀ Ògúnṣọlá lọ́wọ́ ìbò ọ̀pàdàn. Lọ́wọ́ ìbò ti bá a fẹ́. Ojúdùn lè ṣàkàn ṣòro jẹ́ ìjọ. Lọ́wọ́ ó dàbí ẹni pé ìlú Ilé-Ifẹ̀ ni a ti máa ń gbọ́ orúkọ yìí. Ẹ wá lè sọ fún wa báwo ló ṣe jẹ́ ẹ̀yà orúkọ yìí lò ní àbí ẹ̀kẹ́ gbọ́ pé wọ́n jẹ́ lọ́wọ́ nígbẹ̀rẹ̀ iná bá lóde. Àìkúkú mú ní síjàre tàbí kábíyèsí ẹ̀jẹ̀ lè fi dọ́là àbí bóòlù ti jẹ́. Àwa ni ọmọ lọ́wọ́ ìjọba níjọ ní Ifẹ̀. Lọ́wọ́ ìjàrọ̀ níjà nílé Ifẹ̀ ní Rẹ́mọ ọmọ ọba Lùfọ̀n. Bẹ́ẹ̀ni, ibẹ̀ láti kúrò. Àwa sí orílẹ̀ Ṣàgámù tó fẹ́ ká dé àwa. Àwa àti àwọn ọmọ rẹ̀ tó kúrò. Pàápàá bàbá wa kúrò, àwọn àti aká àgbà kúrò. Àbẹ̀ ìgbẹ̀mí ọ̀nà àwọn aṣáájú àkárí òde orí ilé. Bàtà dé orí ilé, ẹ̀bá àtàyé pẹ́ kan lágbà. Bàtà dé orí ilé, igi obì, àdé ìlú ìlú. Ẹ̀nà ìtẹ̀bá kẹ́kẹ́ ìdí àkàdé nílé ìbẹ̀rẹ̀ káàdì dúró. Ìbẹ̀rẹ̀ àkókò ìgbà yẹn áfà ní Káríkò ṣẹ̀dí torí pé wọ́n rí báwọn kan dá lọ́pẹ̀ kan wọ́n ránṣẹ́ pé wọ́n ránṣẹ́ sí wa àwọn fún mi ní wọ́n ṣe pè ní sí kó fún ìdáná àwa tẹ̀lé orúkọ lọ́wọ́ ẹ̀yìn làwọn Báwo ni Lọ́wọ́ àyàn ṣe jẹ́ sí ní kábíyèsí? Torí pé ní Ilé-Ifẹ̀ Lọ́wọ́ yìí èèyàn kan ni wọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà sì sọ ó sì bá ohun tí a kọ́ nípa wọn nílé-Ifẹ̀ pé Lọ́wọ́ Ìjàlúwà. Àwọn òkúta tilẹ̀ sọ pé láláwo ní ìwé bàbá wa fílọ́ọ̀mù wọ́n lò lẹ́ni tó kọ́kọ́ jẹ oyè Lọ́wọ́ ní Ilé-Ifẹ̀ nígbà. Kí ni àjọṣepọ̀ tó wà láàrin àbí? ọmọ lọ́wọ́ náà jẹ́ Ọmọ lẹ jẹ́ sí Lọ́wọ́. lọ́wọ́ ìjọba kankan ni bàbá tiwa táwa fi kúrò láti wá sí ìgbà lọ́gbọ̀n jẹ́ pé bàbá wa dé rí táìtì yẹn làwa dé rí. Ẹ di orúkọ bàbá yín ẹ wá sọ di orúkọ oyè. Bàbá tẹ máa kúrò ní Ifẹ̀
lọ́wọ́ ìjọba ló ẹgbẹ́ nǹkan kan fún òun fẹ́. wọn ò sí ṣẹ́ẹ̀tì wà lọ́wọ́ yẹn àbí àbáwọn òyìnbó ti gbé lọ. ló gbé lọ́kẹ̀ tó ṣì wà lọ́wọ́ mi. kí ni wo tẹ̀ ẹ gbé yìí. bàbá àgbẹ̀ ló ti lò ó ọ̀rá mi lórí ìpàwọ̀ yẹn sábà máa tó bá tó $300. ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan tẹ̀ tó fẹ́ gbà lọ́wọ́ wa káàdì rárá ṣèjọba máa wà nínú ìgbélẹ̀ kọ́ńtà ń ṣe àwọn ẹ̀yìn kan kúrò àmúwá láti fún un. mo tún ṣàkíyèsí kínní kan ní ààfin kábíyèsí ilé èrò wà ń fẹ̀ mo tún rí ilé èrò ní ṣé ìkan náà àbílẹ̀ ìkan náà wọ́n ṣe wà nílé ìfẹ́ láti ṣe mo nígbà tẹ́ délé ẹ ṣe rí báwọn bàbá yín ṣe rí fẹ́. I duplicate exactly kò change. ó túmọ̀ sí pé bí mi ò bá ní ìsìn orúkọ jọra ìtàn jọra ẹ tún jọ ní ohun tá a tún lè pè ní ohun àmúyẹ ajá pé ojúlówó ọmọ ọba lùfù lè jẹ́ ibi ìṣe kábíyèsí kí lè lè sọ fún wa nípa ìlú yìí kí ni ìtumọ̀ bàtọ̀ kí ló ń jẹ́ bàtọ̀. àbàtà ọrọ̀. Ìgbọ̀n ṣe sọ tí àìtẹ́lẹ̀ ní pẹ́ńpà fún dé orílẹ̀ ìlú lẹ́gbẹ̀ẹ́ spring ìlú ti dúró lórúkọ gbà yẹn lórúkọ àbàtà wọn yí sí bàtọ̀ but bá ṣe identify ọmọ lọ́wọ́ yìí ló lè gbà sí lọ́wọ́ ìjọba ní Ilé Ifẹ̀. Ǹjẹ́ wọ́n mọ̀ yín ní Ilé Ifẹ̀? Torí ẹ ti dé Ilé Ifẹ̀. Wọ́n ti dé ilé gàgà. Ẹdẹ inú agboolé nílé lọ́wọ́ ìgbàlú ọ̀gbìnjà ṣé wọ́n sì wọ́n kí káàbọ̀ àti. Àwọn kẹwàá bàbá wọlé wọ́n ní àwọn tẹ̀lé tí mo jí. Wọ́n ti rojú yín wọ́n náà. Ẹjọ́ ara lé. Torí wọ́n ní bẹ́ẹ̀ bá jọra wọn ayé pélé kan náà ni wọ́n ti wá. Ní ọ̀dà yìí ṣe first time. Tọ́lọ́ dà pé nígbà lọ́wọ́ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ lọ sí ìgbà yìí. So the visit will be second visit. Iṣẹ́ ẹni lẹ́ni àkọ́kọ́ tó máa lọ sí ilé. A jẹ́ pé ọmọ inú ọgbà ní tí ìtàn yọ. Kábíyèsí tẹ́ bá kíyèsí ẹ́ rí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nísìn. Àwọn èèyàn yí ìtàn padà. Kí lẹ fẹ́ sọ nípa ibi ìpolí ó dédé olórin kan wọ́n pè Wàsíù Àyìndé ó kọ́ jí ẹ̀kọ́ rí ní ọ̀rọ̀ ọjọ́ míì ní bàbúrò ẹni bá kóhun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi. Kábíyèsí ó dàbí ẹni pé orí fẹ́ nìwú ní ìsìn oníkálùkù fẹ́ ń pe rẹ̀ ní ẹ̀yìn sòótọ́ nìsín ẹni ìbí tẹ̀ ti wá nì ẹni àti ẹ̀fún lè lọ wádìí o ẹ sì fi àwọn ìdímúlẹ̀ ìlérò wà fẹ́ ìlérò wà bí lọ́wọ́ ní orúkọ ẹni tó jẹ́ baba ńlá wọn ní ilé ìgbàlúwà ní Ifẹ̀ ní Rẹ́mọ nífẹ̀ẹ́ tó ní mọ́ ọmọ bẹ̀ ọmọ Ifẹ̀ rí dáadáa ẹ̀yin náà tó wá ń jẹ́ lọ́wọ́ ní ìsinmi tàbí àwọn èèyàn ń sá fún òótọ́ pàápàá jùlọ ń tó dún ní jù bẹ́ẹ̀ àwọn ọba aládé oníkálùkù wa ń pèrè ẹni tí ò jẹ́ kí ni ìmọ̀ràn yín. ní bàbá orí pé inú bàbá dùn gan tí wọ́n tiẹ̀ tó ń gba ètò wọ́n ń gbogbo ibi tó kù díẹ̀ káàtó tí wọ́n ń ṣàtúnṣe wọ́n ń ṣe wọ́n mọ̀ ẹ̀rín sì ni bàbá ń rí sá ó fi hàn pé inú wọn dùn kí lẹ lè sọ nípa bàbá wa Àkálìbù. Kábíyèsí kàdébà fún àwọn olórí paramount role Rẹ́mọ wa. Àlè sọ pé náà kan náà ti jẹ Àkálìbù ìlú tó wọ́n kàn ń ṣe láti ṣe wọ́n lè mẹ́sàn-án pé mo pa àwọn kingdom náà fún wọn ní the necessary support. Àkálìbù kan sọ níbi pé wọ́n point pé ilé àwọn ènìyàn wọ́n bá tọrọ ní Àkálìbù
ṣé pé iṣẹ́ bàbá àkàrí kò sáwọn náà mọ yẹn wọ́n mọ ilé Ifẹ̀ bí ilé wọn. ilé wọn bàbá wọn nípa kẹrẹ ṣe náà sọ àkàrìkò láti àká. láti àká compound bẹ́ẹ̀ mo rántí gbogbo wa bẹ́ẹ̀ máa ń bá wa sílé àká nílé Ifẹ̀. bàbá àkàrìkò àpàtọ. nígbà tó lọ ṣe jẹ́ sọ́njọ́ onídẹ́nu kan bá ń sọ wọ́n ní bàtọ̀ wọn kéré wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní bọ̀tọ̀ ìgbọ́ máa ń sọ kíní kan ìgbà ní small but mighty bàtọ̀ is small but mighty. àmọ́yé àwọn ọba ní Ṣàgámù wọ́n lè trace lélẹ́gàn padà sí bàtọ̀ àìdá àti bàbá ọ̀hún tí mo bàtọ̀ is small. People can trace his roots to Bàtọ̀ through his mother. Ẹlẹ́pẹ̀ kò sí bẹ́ẹ̀. Bákan àwọn ọba tó wà ń jókòó nínú àwọn ní Ṣàgámù tó bá ní ká máa kà wọ́n tó jẹ́ pé wọ́n ní root Bàtọ̀ wọ́n ti máa ń lọ. Àwọn Àkàrìkò Ẹlẹ́pẹ̀ Látàbà Ọ̀dọ́gun Ráyé ọ̀pọ̀ Aládó ọ̀pọ̀ Bàtọ̀ ọdún tó ti jáde. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kábíyèsí lẹ́ẹ̀kan sí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ òpè lẹ́nu kí ni ìmọ̀ràn yín fún bàbá wa Ọ̀nìrìṣà torí pé bàbá wa rí pé ilé yìí nínú òfin gbogbo ara pọ̀ tí Ifẹ̀ máa ń pòwe wọn ní òrìṣà tó bímọ tó gbọ́n náà ló bí eléyìí tó bọ̀ ẹ̀yin sọ ní ìsìn ẹ̀ ní Ifẹ̀ níyí Ifẹ̀ ní àwọn baba ńlá yín ti sì jẹ́ sọ pé ti Ifẹ̀ báwo torí pé ẹ mọ lé ẹ̀fọ́ máa lè kábíyèsí bí mo bá gbọ́ yíyé òun tẹ́ ẹ sọ nìyẹn kí ni ìmọ̀ràn yín fún bàbá wa olórí aládé Ọ̀nìrìṣà. wọ́n lọ́mọ ń bí. wọ́n lọ́mọ ń bí kò lè ṣe Ṣàgámù kan Rẹ́mọ ó kéré jù mẹ́tàdínlógún. 17 33 mẹ́tàlélọ́gbọ̀n 33 ni wọ́n wà ń bí tí wọ́n ò sí. at least 30 no direct route sí Ifẹ̀ sí Ìrẹ̀mọ̀ tú ọba lù tí wọ́n ò sì bọ́ọ̀ ní kábíyèsí ṣe jẹ́ ìṣọ́ ìṣẹ́ gbogbo àwọn ọba ìsì ìgbà bẹ́ẹ̀. wọ́n ló mọ̀ pé Ifẹ̀ wọ́n ló mọ̀ pé Ifẹ̀ làwọn ti wà. tí bàbá ọmọ gbàgbé wípé wọ́n ní ọmọ ń bí. at least àwọn ṣì mọ̀ ní tàn many years ago nígbà tí ìjà wà ní Ṣàgámù láwọn èèyàn Àkàrìkò Ẹlẹ́pẹ̀ ní ló wà láti wá yọjú ìjà yẹn. wọ́n ránṣẹ́ sífẹ̀ ó sì pọ̀ nísìwá gẹ́gẹ́ bí bàbá. kòrọ́ọ̀nù ó wá. ṣé kí ní ìfà tó wà nínú àkọọ́lẹ̀ kábíyèsí wà nínú àkọọ́lẹ̀ ṣe mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí kábíyèsí ẹ bá wa sọ orúkọ yín fún àwọn tí wọ́n ń. orúkọ mi ni ọba Dr. Adéṣẹ́gun Adédàpọ̀ Ògúnṣọlá lọ́wọ́ ìbò Bàtọ̀ lórílẹ̀-èdè Ṣàgámù ṣọ́dún jẹ́ ọdún tó.
sọ.